Hey, lovers all over the world, still remain Babalawo International. Ẹ̀yin ọmọ ìyá mi, mo fẹ́ bẹ̀ wá fún ẹ̀bẹ̀ kékeré kan. Àwọn ìgbà míì wà tí a máa fojú kékeré pa ọ̀kan rẹ́. Má fojú pa ọ̀kan rẹ́ torí ọjọ́ tó bá máa ṣẹlẹ̀ sí ẹ. Ìkọ̀kan ṣẹlẹ̀ sí mi ní ọjọ́ mẹ́ta yìí ní ibì kan tí mo lọ ralẹ̀ sí. Mo ralẹ̀ yẹn tán. Mi ò mọ̀ pé even owó tí ò yẹ kí n san ń bẹ̀ torí pé àwọn èèyàn ti mọ̀ mí. Mo san lẹ́yìn ìgbà tó ń gba owó lẹ̀ tán torí pé wọ́n máa bọ́wọ́ lu ìwé pé mo ti ra lẹ̀ lọ́wọ́ wọn. Owó tó ń gbà lọ́wọ́ mi kì í ṣe owó kékeré. Owó kékeré kọ́ ló gbà. So that's it. Ìgbà tó yá tó ń gba owó yẹn tán kíní ò tí ì tẹ́ wọn lọ́rùn torí pé wọ́n fẹ́ dán mi wò. Wọ́n ṣe kí ni wọ́n lọ bu gbogbo wọ́n lọ sín ilẹ̀ fún mi. Wọ́n mú ọ̀nà wọ́n lo ìfinà wọ́n rí kan mọ́bẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ òfútù fẹ̀tẹ̀ ọjọ́ kejì ọjà. But we thank the Lord. Ọlọ́run ju ẹ̀dá lọ. Ọlọ́run ju ẹ̀dá lọ. Ǹjẹ́ at times máa fẹ́ kí èèyàn kó máa fi tèmi kó máa fi àwọn kan míì kó máa fi ṣàríkọ́gbọ́n. Èmi ò mọ̀ akọ̀rí pa ara mi gbóná ni lásán ni. But ọ̀hún tí máa rí pé pẹ́pẹ́ ní tí ò ní ìkan sára ńkọ́. Bẹ́ẹ̀ ni ẹ ṣe máa ṣe kí ni bó ṣe máa kú nìyẹn. Bó ṣe máa lọ ní àbí kó ẹsẹ̀ ẹ máa jẹrà. Bá ti tẹ àwọn ọkàn yẹn mọ́lẹ̀ máa rí pé ẹsẹ̀ máa gbóná ara máa gbóná sọ́rí. Akọ̀ǹgbóni á fún mi sáyìn pé wọ́n ti bu kan sílẹ̀ o. So wọ́n ti ṣe kan báyìí ó ti ṣe tọ̀hún o. Ọmọ ìyá mi sáré ara ẹ tó bá ti rí kan ó bá ti lè sọ pé kan báyìí ni make sure you do it. Ṣé gbọ́ àdúrà gbàgbà ọ̀nà àlà fún yín o. Ẹ lọ wá òkúrọ̀ ojú ọ̀nà. Òkúrọ̀ ojú ọ̀nà. Ẹyọ̀kan péré ẹyọ̀kan fún ẹnìkan ẹyọ̀kan fún ẹnìkan pẹ̀lú dídátáré kan jo tó bá ti jo tán lọ kò fi sí gbẹ́rẹ́ sí yípo ẹsẹ̀ ẹ. Ẹ rí pé ìkan méjì péré ni òkúrọ̀ ojú ọ̀nà àti ẹyọ dídátáré kan jo pọ̀ fi sí gbẹ́rẹ́ yípo ọrùn ẹsẹ̀ ẹ. Ó ti tán o èyí tó kù ọjọ́ mi ọjọ́ re gbé pamọ́ fọjọ́ mi ọjọ́ re ẹyọ̀kan fún ẹnìkan ni tó bá ti jo tán ọmọ ìyá mi fi sí gbẹ́rẹ́ yípo ẹsẹ̀ ẹ. Ó ti tán. Very simple remedy. Àti àwọn bàbá àgbà àyà àtijọ́ ni. So àdúrà gbà o kò sí ìfinà tó lè kò sí ìkan tó lè fi sọ́nà fún ẹ kò sí ìkan tó lè bù sílẹ̀ fún ẹ wàá àtẹ̀pá ni. Ẹnu báyìí lẹ́sẹ̀ fi pòkòrò ọjọ́ náà. Ìjọjọ́ mi ọjọ́ rẹ̀ ọmọ ìyá mi tó bá ti sọ fún ẹ pé ìkan báyìí máa ṣe gbìyànjú ẹ̀ torí ọjọ́ tó bá máa bà ẹ́. Ó lè jẹ́ pé ọjọ́ tí ò kà sí tó rò sí. So thank you very much. God bless you. Sí rèmẹ̀ Babalawo International. Mo máa jùlẹ̀ ni. Mi ní wẹ̀yìn kí tó jùlẹ̀. Ó dàbọ̀.